Yoruba Wuyi lórúkọ mi, Yoruba Wuyi lèmi ń jẹ́ o. I hope Nigeria elders and leaders we see how people reacted to Minister Wike and the bold Nigerian soldier tó dúró ti Wike lọ́rùn ní Abuja. Ẹ̀yin èèyàn mi, did you see how Nigerians reacted? Did you see how happy Nigerians are? Either Minister Wike like it or not, it has happened. The bold soldier has done what he's supposed to do. He is bold, courageous. He stood his ground. You are a fool. I am not a fool. You are a fool. I am not a fool. Ẹ káàbọ̀ sí orúkọ ní ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò ṣe wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ ètí a bá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí kànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré bóyá ká sojú abẹ́ǹkó bóyá. It's only in Nigeria. The people that always stay awake at night, going to Sambisa forest to face the bandits, the terrorists they call bandits in Nigeria, will be called a fool on the public place. And even it is only in Nigeria that the military will become shole. All this can only happen in Nigeria. Yoruba Wuyi lórúkọ mi. Yoruba Wuyi ni mo ń jẹ́. Have you seen the reaction of Nigerians? But mo kàn wá béèrè question kan lọ́wọ́ àwọn ọmọ Nigeria. Why tinú everybody ń dùn? Wípé sójà yẹn jojú Wike. And Minister Wike stylishly Baba Japa. Why is Wike saying that soldier will kill everybody here today? Does that mean pé Nigerian soldier wọ́n máa ń pààyàn ni? What if that military man, that Wike, is not a minister? Can ordinary me, Yoruba Wuyi, kí n dúró síwájú àmì yẹn pé bí kakí ẹ̀ ṣe dúró wọn yẹn kí n máa ní you are a fool kọ́nà wà ní I'm not a fool, you are a fool, I'm not a fool. Is it possible? Tó bá yẹ pé ordinary civilian ló argue pẹ̀lú ọmọ ológun Yerima lórúkọ ẹ̀, that handsome guy Yerima lórúkọ ẹ̀. Tó bá yẹ pé ordinary Nigerian ló argue pẹ̀lú ẹ̀, what do you think Yerima would have done to that civilian? And what if Wike met Nigeria is a cruise? Tó bá jẹ́ pé Yerima kò kí ń ṣe military tí ẹnìkan wá dójú síwájú Wike tó wá ń bá Wike argue, àwọn wo ni Wike máa pè? Is it not these military people Wike will have called? Láti wá deal pẹ̀lú àwọn tí wọ́n bá argue. Yes, èso ó ti ń pàdídà ó ti ń lé ajá. Eyín tẹ́ fi gbé àwọn èèyàn. Nigeria elders and leaders, I hope you are seeing it from the angle I'm seeing it from. And I hope you are seeing it from the angle the Nigerians are seeing it from. Everybody now rejoice in you guys' iniquity. Wọ́n retí kí kọ́kọ́ tí ẹ ní ẹ wà ní meeting ní ọkàn káwọn àwọn wèrè tẹ́ ẹ gbẹ́ lẹ́yìn àwọn bọ́kọ̀bọ̀kọ̀ kọ́kọ́ tí ẹ yáwọ́ bẹ̀ kọ́ pa gbogbo yín dànù. What do you think Nigerians will do? If there is a news today wípé àwọn olórí wọ́n wà níbi tó ti ń ṣe meeting ni o
wọ́n ṣe mítìnì lọ́wọ́ o ló bá di gbàs làwọn Boko Haram bá ya wọlé náà bá pa anybody wọn. What do you think Nigerians will do? Ojú ẹni báyìí láti mọ àkúùsìn ẹni, èèyàn ò kí ń sun ọ̀lọ́ ààyè. Àkúùsìn ẹ̀yin olóṣèlú Nàìjíríà ó jẹ́ kẹ́ ti máa mọ̀ náà. You guys supposed to know tí nǹkan bá ṣẹlẹ̀ sí yín, how happy people will be. Bí inú ẹ̀wọ̀n ṣe máa dùn tó tí àgbákò bá ṣe yín ní Nàìjíríà yẹn, ẹ̀yin olórí Nàìjíríà. This is Yerima. The bold, the bad, and the bandits. What did Yerima said? Before Minister Wike will say he is a fool, you are a fool. Kí ni Yerima sọ? Ó jàbọ̀. Kí Wike tó bẹ̀rẹ̀ sí ní tako. Wípé fool ni, and he stood his ground. I am not a fool. Oh, kò lè. With him in this khaki, Wike is not just calling this guy a fool, he is calling the whole Nigeria army a fool. Wike, the power intoxicating minister, the one and only Wike of Nigeria Limited. Orin, bọ̀bọ́ yìí ó dúró tì ẹ́ lọ́rùn. And why people boy náà tóun náà ò bá sí níbẹ̀ yẹn tí ìbá ṣe pé òun ni wọ́n pè ní fool tó bá ṣe wípé ordinary Nigerian citizen because they see us as ordinary ló ń bá Wike argue. These are the people they will call you. Nigeria army náà máa pè ó náà máa pè kó wá bá wọn dá sí arrest him. Many Nigerians are languishing àbí kí náà máa ń pè dying in Nigeria prison. Because Nigerian politicians are power intoxicating people. They do everything to show supremacy. Àwọn authority constitution àbí kí ni wọ́n máa ń pè wọ́n. Nigeria politicians, you always show supremacy lórí àwa tá jẹ́ Nigerians. You see us as ordinary Nigerians. One day, monkey go market, you no go come back. You are a fool. I am not a fool. You are a fool. I am not a fool. To carry land? Sir, everything was acquired legally. Will you stop that? You get Will you stop that? I'm an officer, I have integrity. Shut up, your mouth, put I will not shut up. I am an officer. I have integrity. Maybe Nigeria Constitution should do another law that will be showing how Nigeria politicians will be respecting uniform men. Thank God say I no come do that to that soldier, because now soldier one. You see why I love soldier? Because now them I won't join when I dey school. I love that khaki. You go there inside that khaki, you go gallant. Shut up your mouth. Shut up. Even your sons, you don't talk to them like that again. I could remember when we were younger. When you talk, mommy, I said, Timba salt, Timba there ní gbájú. We will keep quiet in the pen. Because you don't want her to die ní gbájú. Mommy had there ní gbájú, ọmọ wa ojú ẹ̀ káàkiri bí ó ti yọ jábọ́lẹ̀. But now we respect our children. When they talk, we say, mommy, they will tell you, mom, calm down, mom, calm down. Wọ́n ti ń sọ fún ẹ pé kó calm down ẹ kó má lọ hypertension, kó má lọ ní ẹ̀jẹ̀ ríru. So you have to calm down, kó má lọ para ẹ̀ dànù. But then our mothers will not tell us 2 times before they will use ẹ̀ǹkùlé ọwọ́. And tẹ́ bá nírú ìyá yẹn, let me see if you have that kind of mother like my mother that will use, she call this place ẹ̀ǹkùlé ọwọ́, that will use ẹ̀ǹkùlé ọwọ́ to sán ẹ ní ẹnu. Ìtọ́ á fọ́n báyìí, màmí àti máa sán ẹ ní ẹnu, ìtọ́ á dẹ̀ fọ́n ní ẹnu ẹ. My mother will not use ẹ̀ǹkùlé ọwọ́ to sán ẹ ní ẹnu kí tọ́ má jábọ́ lẹ́nu ẹ̀wọ̀n bí ẹ̀rẹ̀, because you will get it unexpectedly when you are talking. Oh, ní expected, she will just before you balance orí ẹ̀ tí ò fẹ́ pè yẹn ẹ̀ǹkùlé ọwọ́ ló máa ṣe factory resetting fún brain ní orí ẹ̀ wá dúró lẹ́gbẹ̀ẹ́ lọ́nà kan.
talk less of a uniform man. And I don't think that guy has been rude to Wike. I don't think he's rude to Wike. Or maybe one camera abenye. This is the kind of boldness Nigeria needs from Nigeria youth. Not be Nigeria youth wey go dey collect gala. If you have seen that video on my page on YouTube, gala, 1 month, 1 gala and 1,000 naira. Ghanaian youth rejected bag of rice. If I have time, I will show you here. Ghanaian youth, so they rejected bag of rice. Each person no one funny bag rice kokon, and they said we don't want rice. We want job. We want free education. We need good road. Ilias no fit gbe rice yan wa fún wọn, and àwọn Nigerian youth one and Ghanaian youth one reject one that padà sínú mọ́tò. Here we are in Nigeria, where banditry is just like a normal thing. To one pay every day. Yet Nigerian youths are collecting gala. One bag gala. I'm like, what? And this is the boldness we need from the youths in Nigeria. I want people you want ní orí mẹ́fà. I am not trying to instigate war. But when you ẹ̀yin olólùfẹ́ rẹ wo a ò ní rí jù báyìí. My man said, "N ò fẹ́." Ó ṣàgbà mo bù ọ́. When Nigeria politicians come out and give you gala and you rejected it, let them go and eat their gala. Now let's hear this. And then for you to carry land. Sir, everything was acquired legally. Will you stop so that? you get the Will you stop that? Sir, I'm an officer, I have integrity. Shut up, your mouth, good Sir, I will officer. not shut up. Will you get out? Sir, I won't shut up. Sir, I'm a I was. Can Wike shout that way? Can Wike do that to your son? Let's ask ourselves. Shey Wike dey shebe fún ọmọ ẹ̀? Shut up your mouth. Shut up for waiting. Shut up for waiting in the public place. Even if you don't respect the boy, you will have respect the uniform he is putting on. So you're not in school. Sir, you can't shut Will me you up. keep quiet? Let me take food. I'm not You are the fool. I'm not a You fool, think you sir. can shoot anybody like that? Sir, I'm not You a are the fool. fool. Who are you? I am not a fool, sir. And for the time, You think you can shoot everybody? Does that mean Nigerian soldiers always shoot everybody? Does that mean when Nigerian soldiers they always shoot? Nigerian soldiers, you think you can shoot everybody like that? Does that show that you guys always shoot people? When we are protesting, they will use you guys. Ordinary rally, they will bring you guys out. Now they are asking you, think you can shoot everybody? Have you guys been shooting people before? When you are not in Sambisa? Have you been shooting civilians? Ejo Togaju, ṣáwọn Nigeria soldiers man shoot àwọn civilians. Are you fool? I am not a fool. you are primary school. I'm acting on order. For which You can't order? call me a fool. You see whether you know me here. Sir, you can't call me a fool. Go and develop your I'm an mind, officer. develop I'm not a fool. Don't sir. harm me. I'm an officer. You will have killed everybody here. No, we won't kill anybody. We won't kill anybody. We are acting on orders. Kill everybody here. Go and develop. Go and develop your right to see you. Regular officer, you won't call me a fool. We are going to now get out. I'm not even seeing what is recording. You are a fool, I am not a fool. You are a fool, I am not a fool. Does that mean wípé Nigerian soldiers have been killing people before now? Ẹ tèmi ẹ káàárọ̀ ẹ káàsán kalẹ̀ ẹ kú dédé àsìkò yìí àkọ́jú. Mi ráyè fún yín àbí ẹ má bínú sí ẹ̀hún ṣòyí ó ti gba russian.
You are a fool. I am not a fool. You are a fool. I am not a fool. You are a fool. I am not a fool. Oh. Who is a fool now? Who is a fool now? You are a fool. I am not a fool. This is Ghanaian youth. Let me show you. We need job, Lion. We need job. We need job. Job, no rice. Job, no rice. Job, not rice. Those are Ghanaian youth. Ghanaian youth reject bag of rice. Èèyàn kọ̀ọ̀kan ni wọ́n fún báàgì rice kọ̀ọ̀kan, and they said they don't want it. If Ghanaian youth can reject a bag of rice each, a bag of rice, and they are saying we need job, because they know if they have job, they will be able to buy bag of rice. They say they need job, not bag of rice. Now let's go to Nigeria. Ẹjọ́ kí lẹ rí tí wọ́n fún wọn ní Nàìjíríà. Good evening, Omokigbe, thank you. Please enter our YouTube and share video. Please. Kí lẹ rí tí wọ́n fún wọn Nàìjíríà. Ẹ̀yin olólùfẹ́ wa, can somebody tell me what they are being given in Nigeria? Ó dàbọ̀. Ẹjọ́ kí ló ṣẹlẹ̀? Ẹ bá wa tẹ thumb up lórí iṣẹ́, ẹ bá wa share video. Ṣàwà lórí ètò. Kí lẹ rí pé wọ́n fún wọn Nàìjíríà? Ṣáwọn èèyàn wà ń bẹ̀ ṣá. Gálà kan. Èló náà ń ta gálà nísìn. Gálà kan. Mọ́ọ̀tì kan. Pẹ̀lú 1,000 naira. That is what they will eat for the next 4 years. Gálà kan, mọ́ọ̀tì kan, pẹ̀lú 1,000 naira. That is what they will eat for the next 4 years. Because this is what Nigerians are. This is what they take Nigerians for. Where are the youth like Yerima that will come out to tackle these people? Where are the youth like Yerima? They are on Facebook fighting for Mohammed. Ọlọ́run kú ọlá. Ìyá kan send video kan sí mi. Ó láwọn ọmọ kan ṣe video ní orí TikTok. Wọ́n pè mí ní ti sùn. And she screen record them. Ó láwọn ọmọ kan wà lórí Facebook, lórí TikTok, wọ́n bú mi. I don't know if I have it.
ó ná ẹkùn wọ́n dà pé bí mi á ẹ̀ sẹ́ndẹ̀ sí ó láwọn ọmọ kan wà lórí TikTok wọ́n ń bú mi ó láwọn ọmọ Muslim ó ní wọ́n ń bú mi Wuyi Yorùbá Wuyi wọ́n lẹ̀ wà lórí show àwọn ṣé mi tí mo ti sùn bóyá bí tí I don't know okay. Bẹ́ẹ̀ni ìyá àdùnkẹ́ sọ àmọ́ bọ́lọ̀ bá náà bí wà á ọ̀rọ̀ owó tẹ̀ wá yí òun mọ́ bí ayé ti sún òun bóun ṣe wà ọ́ ti gbàyàwó lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Bí tí àìbẹ̀ sí ní rìkọ́ọ̀dù wọn ni. Mo kàn fẹ́ kí wọ́n mọ̀ wípé somebody send it to me. Owó tẹ̀ ń dàrú náà wọn ò lè jáde ẹ̀ ọ́ tẹ̀ wá rí òun kalẹ̀ àní kò lè bọ́ta. Bí tí wọ́n ti dárúkọ Yorùbá Wuyi tí wọ́n ti ń bù mí àwọn ọ̀dọ́ kí ló pé ọ̀dọ́ mùsùlùmí wọ́n náà ń bù mí. Yàyà Gàmbàrí ló hòsì ẹ̀ Yàyà Gàmbàrí mo rí fídíò yẹn o Yàyà Gàmbàrí ló hòsì ọ̀nà school Yorùbá Wuyi wà ń bíbí wọ́n bẹ̀rẹ̀ sí ní bù mí ìgbà tí yàrá ẹ̀ sẹ́ǹdẹ̀ sí mi mo dúpẹ́ lọ́wọ́ wọn onímọ̀mí ẹ ṣé o bet ẹ má send irú fídíò yìí sí mi mọ́ you know why tí mo ṣe ní kó má send irú fídíò tẹ́ bá rí ibi tí anybody ti ń bú mi àgàgà tó bá jẹ́ àwọn ọmọ mùsùlùmí yẹn ẹ má send fídíò wọn sí mi màá fún yín ní sample díẹ̀ àwọn tó wà níbi Yàyà Gàmbàrí yẹn kò sí tó lè ṣoríire bíi Yerima nínú wọn ẹ lọ kọ kalẹ̀ gbogbo àwọn tí wọ́n wà nínú gúùpù tán ti ń bú mi yẹn kò sí tó lè ṣoríire bíi Yerima instead of them to stand their ground bí Yerima ṣe stand their ground yìí they will rather stand their ground for Muhammad tí wọn ò mọ iye tó ṣú wọn ò mẹ́ni tó bí Muhammad o wọn ò mẹ́ni tó bí o they will rather stand their ground for Muhammad and this is what the politicians want àwọn yàrá yìí máa embezzle owó Nigerian politicians will never shut down TikTok because that is where the distraction come from you will be distracted gbogbo wèrè tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣáà máa ṣe ni I know many of them might be here watching me ẹ̀yin ọmọ mùsùlùmí sọ pé ẹ̀ ń bù mí mi ò lè fún yín lé mi ò lè ọ̀rọ̀ yóò ní dùn mí bàtí mo gbọ́ tí kan sọ ìwọ Yorùbá Wuyi yẹn kíní kan òun ti ṣorí burúkú mo mú kíní yẹn mo mú dání màá wá rán yín sí àwọn tí wọ́n bí ní àwọn olórí burúkú olóṣùká tí wọ́n bí ní lórí íńtánẹ́ẹ̀tì tẹ́ bá bú mi kí ló máa dùn mí bẹ̀ bàbá alágége aládàbíyà bàbá kàmọ́lì dín orí íńtánẹ́ẹ̀tì la wà ẹ jẹ́ bíbí yìí o ẹ̀yin àfa orí péjì Yàyà Gàmbàrí ni wọ́n ti ń bú mi tọ́rọ̀ yóò fi ní dùn mí àti mọ̀rìkàsí Sheikh Adam orí íńtánẹ́ẹ̀tì la wà gbogbo yín ni mo follow máa ń wò yín báyìí inú mi máa ń dùn mí because it shows how useless you guys are gbogbo èébú tó wà lára bàbá Sheikh Adam pátáwà tẹ̀síta ṣe ń tẹ̀lé ẹ̀sìn yẹn gbá Sheikh Adam yọ̀dá látara ní kíníkan mo ní opportunity láti dé ibi sàárè Sheikh Adam ní mọ́ríkàsì lágége wọ́n sì rí àwọn sí tán sí bàbá wọn sí àtàwọn náà nígbà tá a sì believe pé òótọ́ ọ̀rọ̀ lẹ́ ń sọ ilé padà sọ fún wa pé rọ́lẹ̀ ń pa o ilé padà sọ fún wa pé àwọn bàbá yẹn pé rọ́ ni gbogbo tó ń sọ àwa kọ́ la sọ àwa náà ò ṣe gbàgbọ́ ní wọ́n ti gbàgbọ́ nínú Èṣù Ṣàngó Ògún Ọya because àti ìró ní Ṣàngó kó bọ́ta wá bú Ọya àti ìró ọlọ́ya kó bọ́ta wá bú Ògún Ológun ò tí bọ́ta wá bú Eléṣù so I believe pé àwọn tó lọ́pọlọ ni wọ́n ń ṣe ẹ̀sìn yẹn
orí íńtánẹ́ẹ̀tì la wà gbogbo tí bí bàbá Kamoli dín ṣe rí àwọn àlè àdàbí gbogbo ẹ̀ lẹ́ ti sọ tó dẹ̀ yẹ pé kò lè kúrò lórí íńtánẹ́ẹ̀tì mọ́ ó ti wà screen record ó ti wà downloaded that we will be playing it for our future generation pé má tẹ̀lé wọn rere ni wọ́n o ànábì ni ẹ pa ni wọ́n o àwọn ọmọ ànábì ni ẹ pa ni wọ́n ìgbà wo làwọn yẹn fẹ́ ṣoríire bíi Yerima this Yerima now is an hero tí gbogbo èèyàn ń gbóṣùbà káre fún tí gbogbo àwọn èèyàn ń dùn wípé if you can see a young kí ló wípé a young actor a military man like this can face Wike tí Wike bá wọlé ilé ìyá Yàyà Gàmbàrí olórí burúkú ẹlẹ́sẹ̀ gbígbẹ tó bí ẹni òfò ọmọ kékeré tó lọ dópò bá rúgbó torí bàbá Yàyà Gàmbàrí ó gbóbi ilẹ̀ Gálílì ni tí Wike bá dẹnu ọ̀nà lé ìyá ẹ̀ yìí à máa yàgbẹ́ sára ni. Now look at this boy, may God bless him. àwọn ọmọ tán fi ń tọrọ ọmọ nìyẹn ṣé yẹn lè fi Yàyà Gàmbàrí tọrọ ọmọ àtàwọn tó kó sórí kíní ẹ̀ tó ń bú mi sáwọn ẹ̀ náà máa bú mi tó máa dùn mí lórí íńtánẹ́ẹ̀tì ẹ dárúkọ àfáà kan tí ò ní kéèsì tó 10 ní kóòtù ẹ kàn sọ àfáà kan fún mi àfáà àlùkùngúlù àlùsúngúlù àlùkúlíkúlí àlùdókúwà tí kò ní at least kéèsì 10 ní kóòtù bunch of useless people with useless leader and useless religion kò ní bẹ́ńsú ẹ fún gbogbo yín Yorùbá Wuyi lórúkọ mi. If you see anywhere all this ọmọ àlè àwọn ọmọlẹ́yìn abókùsùn àwọn ọmọlẹ́yìn adófùrọ̀ àwọn ọmọlẹ́yìn fídófáì please don't share it with me. I don't want to listen to them. I don't want to see them. I don't want to listen. They are useless. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ orí ibú yín tẹ̀ ń gbé bọ̀ láti Mali ẹ máa gbé orí ibú yín padà sí Mali. Elédùmarè máa gba ilẹ̀ Yorùbá fún wa. Àwọn ọmọ tá à ń bí nílẹ̀ Yorùbá àwọn olóríire ọmọ ni. Àwọn ọmọ ọ̀dùnnú ọmọ àlùbáríkà àwọn ọmọ ìṣelógo là ń bí nílẹ̀ Yorùbá. That is why we will not build Yoruba land on the religion. If you want to be a Muslim, go and be your Muslim. O lè pray 99 times a day. That is your problem. Tó bá ní shift tíṣẹ́ wà tó mọ̀ kó tó bá kò mí bí o lọ síbẹ̀ tó bá kó ẹ̀ lọ síbẹ̀ tó dẹ̀ kó máa gba pí ẹ lórí ilẹ̀-èdè Yorùbá. Ilẹ̀ Yorùbá ni mo wà yìí kò kí n ṣe Nàìjíríà. Wàá ṣe iṣẹ́. If you want to be a Christian, you will go and be your Christian at your own peril. Tó bá wọn kò lọ sí ìṣòro láàárọ̀ ìṣòro lọ́sàn-án ìṣòro lálẹ́ ìṣòro ní ìdájí whatever kò fi ìṣòro para ẹ̀. Kò lọ sí ìṣòro kó wá ní shift láàárọ̀ kó má lọ síbi iṣẹ́ tó dẹ̀ mọ̀ kó má san bills. Tó bá dẹ̀ wọ́n kó sọ pé ó ní ṣẹ̀ṣẹ̀ ló fẹ́ ṣe. Kó rú kó bà. Nígbà táwọn èèyàn bá rí iṣẹ́ ṣe wọn ogun ayé ò ní já wọn. Sáyé ò sí l'Amẹ́ríkà èèyàn mẹ́rin láyé ń ṣe l'Amẹ́ríkà. Gbogbo tẹ́ ń kó mọ́ ayé lọ́rùn ayé ló ń ṣe yín ayé ló fẹ́ bà ti yín jẹ́ ayé jẹ yín ayé mu yín has been already sponsored by American government. American government will provide job for you. You don't need to go and wá iṣẹ́ ayé before you get job ní America. Iṣẹ́ ìjọba America ní láti provide iṣẹ́ fún ìwọ ọmọ ìlú. Ìwọ tó bá tún kàwé púpọ̀ tó tún jẹ́ bí àwa ta sáwá sí ìlú òyìnbó yìí. Iṣẹ́ agbálẹ̀ wà, iṣẹ́ afọlẹ̀ wà, iṣẹ́ agbẹ́kànga wà, iṣẹ́ oríṣiríṣi wà tó lè ṣe. You will be able to pay your bills. Àwọn insurance ẹ̀yin olólùfẹ́ ẹ wò a ò ní rí jù báyìí lọ ó bá tún sí owó táwọn bàbá yín bá jí ní Nàìjíríà wọ́n máa kó wá sílùú ìjọba ìlú yóò gọ̀ owó táwọn bàbá yín because Trump is coming to Nigeria wọ́n fẹ́ wá kó mineral resources ní mineral resources olórí burúkú wò lẹ́ ń kó bunch of useless youths mineral resources òsì wo ni wọ́n ń kó
ìgbà tí wọn kó mineral resources yín owó wo ni wọ́n fi build àwọn western countries ẹ náwó sí politician kan ní Nàìjíríà ní gbogbo pátápátá Nàìjíríà èyí tí ò ní àkáǹtì bíi l'Amẹ́ríkà ní London ní China ní Switzerland nígbà láwo. And American government and other governments are so brave and talented that wọ́n máa yá yín lówó bẹ́ẹ̀ máa ṣẹ́gun kú nìyẹn o wọ́n á yá yín lówó because ẹ̀yin náà ní collateral tí wọ́n fi dúró ẹni wọ́n padà lọ sóko òrèké gbẹ̀yìn wọ́n mọ̀ pé àwọn olórí yín wọn ò ní fowó yẹn ṣe ohun tó dáa èló ni wọ́n yá fún security millions of dollars ni wọ́n yá fún wọ́n ṣe yá fún security yet Boko Haram pààyàn everyday ni. Nigerian government wọn ò ní wọná I say this every time kò sí wọn tó fẹ́ mú Nigerian government wọná kébi lù yín pa wọn ò lè wọná because wọ́n ti rí yín àgùntàn wọn rí sèlú bẹ́ẹ̀ kó tó gba fi ọwọ́ ẹ̀. This is a country where somebody èèyàn jí ó rí bí ìlú ṣe rí wọ́n wá náà wọ́n dé o ẹ wá dìbò fún àwọn o wọ́n wá mú gálà èló náà ta gálà bóyá 200 naira pẹ̀lú mọ́ọ̀tì kan àti 1000 naira wọ́n wá mú fún yín. Let me put the video here. Let me just put the video here. Irú àwọn tán bí àwọn Yàyà Gàmbàrí à ń kó ní irú àwọn ìyá tán bí àwọn Yàyà Gàmbàrí à ń kó ní tí àwọn ìyá wọn bá lè lọ máa gba months owó tẹ́ bá wá tí American government bá yá yín wọ́n kò tó máa kó dé Nàìjíríà wọ́n máa tún bẹ wọ́n tún máa yọ àdáàtì ni wọ́n á wá bẹ lẹ́yìn tó máa bẹ sí méjì tán tó ní kálukú pín tiẹ̀ wọn ò ní fowó yẹn kọ́ good hospital sí Nàìjíríà torí tí good hospital bá wà àáfàá òní ló máa sọ fún yín pé kẹ́ lọ ka Kùrìsíyù 99 tó bá ní malaria pásítọ̀ òní lè ta handkerchief àti apron fún ẹ tó bá ní malaria ọkùnrin sọ fún ẹ pé that will protect you. So Nigeria politicians are maybe I should say they are brave. Or maybe they know those people that they are dealing with. Wọ́n mọ̀ yín pé wèrè ló pọ̀ nínú yín. Before we can see youth like Yerima ọ̀nà máa jìn. So ìyẹn dúró lẹ́gbẹ̀ẹ́ kan. Let's go back to Yerima, Wike and Nigerians. Why tinú àwọn aráàlú ń dùn wípé Yerima disgrace Wike? This handsome soldier. Can people tell me why tinú àwọn èèyàn ń dùn wípé sójà yìí ó disgrace Wike? Ó lè sọ fún Wike pé Wike lè sọ fún pé you are a fool kó sọ fún Wike pé I am not a fool. I am an officer. I have integrity. Say I am an officer. I have integrity. And people are happy. When Donald Trump said he's coming back, he's coming to Nigeria, despite the propaganda, tí àwọn Nigeria kìíní tí wọ́n bọ́ta ó fẹ́ wá gba kíní kan, you see ẹ pé ọdún yìí sìn people are not buying your propaganda from you any longer. Àwọn èèyàn ò kíyè pẹ̀lú propaganda yín kíní kan ó fẹ́ wá kó kíní kan ni inú àwọn èèyàn ń dùn ni. Inú everybody ń dùn wípé Trump fẹ́ wá sí Nàìjíríà. Why tinú àwọn èèyàn ń dùn pé Trump fẹ́ wá sí Nàìjíríà? Let me quickly play this video for you. I have a video here. I don't know how far it is true, but I have a Senator Patrick, here when I see the way he hide the red, so now what happen to Nigeria don't happen to this senator. Now guess what? This senator pick son and he grandson now Turkey the day the school not be Nigeria. He carry they go Turkey, go school as normal. So they don't finish now. They won't go to NYC for Nigeria. You know, for NYC must go to Nigeria. So they call Nigeria, go to the NYC
Make them run go back for the NYC way they can't do. Near the bad road for Nigeria, they go get accident for the bad road for Nigeria. Near the two, his son and his grandson die within 2 days. Be like say today, this one get accident. Tomorrow, that one get accident. Near the two die. The bad road for Nigeria where they no gree fees. Near his son, near his grandson. See, guess what? The son and the grandson be the school for Turkey, not be Nigeria school. They enjoy good government for Turkey, good road for Turkey, good electricity for Turkey, and the rest. NYC, they go to before they run, go back. Then Nigeria, happen to them. The same road when they concern them in the fees because their family they abroad. The same road don't kill his son, it don't kill his grandson. Nigeria go happen to all politicians for Nigeria. Can we say amen to what he just said? Can we say amen to what he just said? Ogun Atoyin o, Senator Tenwo, ó ní ọmọ ẹ̀ àtọmọ ọmọ ẹ̀, Turkey ni wọ́n gbé wọn lọ, tán ti ń kàwé. Why it is a sitting senator in Nigeria gbé ọmọ ẹ̀ lọ sí Turkey lọ kàwé? Ṣé senator Turkey lè gbọ́mọ ẹ̀ wá sí Nigeria wá kàwé? They refuse to give free education. And they know that Nigerian youth will not be bold enough to ask them for free education or good education in a conducive area. They are like Yaya Gambari sin. Ọmọ ọdún mélòó ni Yaya Gambari bí a tó bá lé ní 30 years. Mélòó ni Yaya Gambari? To ona de ti bímọ. Ìṣẹ́ ń wọnú ìṣẹ́, ìyà ń wọnú ìyà. Wọ́n ń kó òṣì àti ìṣẹ́, wọ́n ń kó yíra wọn. Yaya Gambari is a tool tí wọ́n lò lórí internet láti kọ́kọ́ expose àwọn Muslim. He was the one going from one afa to another afa, abiyamọ ayé, abiyamọ ọ̀run, whatever. Wọ́n kọ̀ láti build a good school. Wọ́n kọ̀ láti build a good road. Bó tẹ̀ yẹ pé àní fi kú ọmọ yọ̀yàn. Náà ọmọ ẹ̀ àtọmọ ọmọ ẹ̀ tí wọ́n kàwé ní Turkey, wọ́n wá sí Nigeria, wọ́n wá ṣe NYSC according to this guy. Mi náà ti lọ wo kíní yẹn, ló lose ọmọ àtọmọ ọmọ láàrin 2 days. Ọ̀nà tí wọ́n kọ̀ tí wọ́n fix àwọn ọmọ wọn tí wọ́n wá lé wá l'accident. Hey, sorry, ẹ tún kíní yẹn send kí lórúkọ ẹ padà o. Ẹ send request yẹn padà kí n gbé yín wọlé please. Àwọn ọmọ ẹ̀ àtọmọ ọmọ ẹ̀ wọ́n wá l'accident. Wọ́n wá kú sójú ọ̀nà. Bí wọ́n fẹ́ pè wọlé ẹ lè pè wọlé because mi fẹ́ pẹ́ lórí show yìí. Ọmọ ẹ̀ àtọmọ ọmọ ẹ̀ wá kú sójú ọ̀nà. Nigerians are happy because aburú ń ṣe ẹ̀yin olóṣèlú Nigeria, and when the time comes, Nigerian leaders, when the time comes, tí aburú bá padà gbé gbogbo yín dé, because there is something called law of karma. Either I like it, it will happen. Karma kò gbọ́ nǹkan kan, etí ẹ̀ ti di, kò gbọ́ nánà. It will happen and we will be here. But táwọn èèyàn bá ń sọ nípa yín, a máa gbọ́ sórí internet. Ọmọ dídí senator kú, àwọn èèyàn ò lè bá dárò. Àwọn èèyàn wò pé jọ́tọ̀ mọ́tálíkà ti ń kú ńkọ́. Jọ́ tí Boko Haram bá wọ house tó máa pa gbogbo yín, people will be happy because jọ́tọ̀ ti pa tálíkà kílẹ̀ ṣe sí. Ẹ bá wa gbóhùn sókè. Hello. Yeah, I just want to comment Lieutenant Yorima for his bravery against the bully, because Wike, tí ó bá jẹ́ wípé Wike ò ní tìjú, ṣebí wọ́n ní director of lands ní Abuja, but because ó jẹ́ olè olójú kòkòrò, that was why he went there láti lọ challenge àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀. But with the bravery of that guy, ó jẹ́ ká mọ̀ wípé Wike ó stupid. Ẹ wo bí a federal minister bó ṣe ń sọ̀rọ̀ in the public. Ti bọ́ yẹn, if we can have young guys like that ní Nàìjíríà tí wọ́n pọ̀ to do the right things, I believe things will be better. That was just my
contribution. ẹ ṣé gan. Thank you, sir. Ẹ ṣé gan. People are expecting Trump to come. President, come. We are waiting for you. Ẹ bá wa gbóhùn sókè. Yóò yá ní abọ́wọ́ àbọ̀ yìí. Ogbó àtọ̀ yín o. Ẹ yẹ kó bẹ̀ láti orí sójà. Ṣé ti rí nǹkan tí sójà yẹn tí ó fèsì Wike yẹn? Ṣé sójà yẹn Wike kó kọ́kọ́ lọ sí ṣọ́ọ̀ṣì? Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé sójà tó pàdé yẹn ó jẹ́ ọmọlúwàbí, ó jẹ́ ọmọ tó yẹ pé wọ́n kọ́ ọ̀bọ̀bọ̀ yẹn náà tó wá tún ra ẹ̀kọ́. Ṣé ti Wike bọ̀bọ̀ sójà yẹn gbogbo tó bá ti wà lẹ́yìn Ọlọ́run ọba aláàánú á pọ̀ máa gbéga nítorí pé nǹkan tó yẹ kó ṣe fún Wike kọ́ ló ṣe, nǹkan tó yẹ kó ṣe fún Wike kò ṣe fún Wike. Ẹ bá lọ wò ó sí. Senator Patrick ṣé una dey see the way he hide the red so na wetin. Kílẹ̀. Hello. Pẹ̀lú yín. Wike kìí sì jáde sí Wike ti ń bẹ̀bẹ̀. Wike ti ń bẹ̀bẹ̀ bọ́ yẹn báyìí nítorí some lawyer gan ti dìde ipò yẹ kí Wike kó lọ sílé ẹjọ́ pẹ̀lú nǹkan tó ṣe yẹn. Ṣé tí kì máa mi nǹkan tó máa ń dún pọ̀ lọ́wọ́ àwa Nàìjíríà. Ẹ̀yin olólùfẹ́ ẹ wo a ò ní ẹwà àwọn tó ń gba gálà kan tẹ bá máa wú tó tán àwọn tó ń gba gálà kan yẹn tẹ bá máa wú fíṣọ wọn ti tán tó ń gba màtínà kan tẹ bá wo bẹ́ẹ̀ iṣu yẹn kò sọ́dọ̀ ọbẹ̀ gbogbo wọn ti gbó ìṣẹ́ ti mú wọn. Ọjọ́ orí kọ́ ló jẹ́ kí wọ́n gbó iṣẹ́ ni iṣẹ́ àti ìyà. ẹni sùúrù mà iṣẹ́ ti mú wọn. Gọ́fúnà wọn yẹn náà ó ti wá kó ìṣẹ́ bá wọn. Tó tọ́ Nàìjíríà làwọn ń gbé èmi dẹ̀ máa ń sọ kinní kan ìwọ tó bá ti ta ọjọ́ ọ̀la ẹ̀ kó ṣe ọjọ́ ọ̀la ti ẹnìkan ló ta ó ti tọ́jọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀. Ìyá mi ó ti tọ́ ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀. Tó tọ́ ká má sọ pé torí pé Nàìjíríà dá káwa náà máa lọ tọwọ́ bọ̀ sọ̀lọ̀ kò sí ẹ̀dá kankan tí ò ní kẹsàn-án ẹ̀sọ́ oníkálukú yẹn bọ́ ṣe máa wá kó ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé ti nípa yìí gbàǹbálẹ̀ àwọn ẹlẹ́sìn tẹ̀ sọ yẹn Yorùbá Wuyi yẹn ti jù bẹ́ẹ̀ lọ àwọn títí wọ́n ti bàjẹ́ àwọn títí wọ́n ti bàjẹ́ tán tí wọ́n ti bàjẹ́ tán lọ́jọ́ ọ̀la ìyí gàǹbàrí yẹn náà tí ò lọ́jọ́ ọ̀la. Ẹ wo mo gbọ́ prógámù àwọn kí ló kọ bọ̀bọ́ yìí tó máa ń ṣe prógámù lórí social media yìí nípa mùsùlùmí àti kìrìsìtẹ́nì ọmọ 90 years kan pè wọlé ó lóun ṣe wòlímọ̀ pé ṣùgbọ́n ọ̀rẹ́ òun kan wá ṣàlẹ́yìn pé ṣé fati àtẹ̀ǹkà ṣé o mọ̀ túmọ̀ ẹ̀ ọmọ ẹ̀ ó ṣe wòlímọ̀ ó lóun ò mọ̀ túmọ̀ ẹ̀ wò àwọn ẹ̀ wá sọ pé ṣó mọ̀ wèé kà ó lóun mọ̀ wèé kà àwọn àgbè jáde báyìí wọ́n ní ẹ̀ bá ti wá kà tẹ̀ máa sọ pé àmín lórí irọ́. àwọn abẹ́ lọ́ọ́ pé ikọ́ tó ka yẹ ṣáàdù àwọn àgbẹ̀ ọmọ ẹ̀ bá yẹ pé ẹ sà ẹ jẹ́ kó o tutù kà dáadáa ẹ mọ̀ kí nìyẹn ó dàbí mílíkù lójú ọmọ yẹn torí náà ṣé ti rí máa ṣe ń sọ ìyá mi ìlú Nàìjíríà tá a wà yìí ó ṣe àdúrà ò lè gbé dúró mọ́ so solution wa à ń ṣe ẹ̀yà kan náà nítorí náà àwọn ọmọ Yorùbá ló sì máa bẹ̀ ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká mọ ibi tá à ń lọ Yorùbá Wuyi ẹ ṣé o ẹ dáàbọ̀. ẹ ṣé bàbá wa ẹ ṣé gan-an. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ kí gbogbo wa ká jẹ́ Yorùbá ẹ jẹ́ kí difference wà láàárín àwa àtàwọn ọmọ Fúlàní kí difference wà láàárín àwa àti no jẹ́ kí n pè ọlọ́mọ Fúlàní wọ́n kì í ṣe ọmọ Fúlàní ọmọ àlè ni wọ́n. For example now tí àwọn governors ní South West tí wọ́n bá ń ṣe meeting tí àwọn governors ní South West bá ń ṣe meeting ṣe máa rí governor Kwara State ńbẹ̀. tí governors bá ń ṣe meeting ní South West ǹjẹ́ ẹ ti rí governor Abdulrasaq Abdulrahman níbẹ̀ rí ẹ fún aṣẹ́jú kan sà. ẹ sọ̀rọ̀ má pọ̀ ẹ sọ̀rọ̀. mo salute bọ̀bọ̀ sójà ẹ̀ bìkọ́ ó wà lórí
ó wà lórí right ẹ̀ gan because pé kíní kan ní ṣe ní command tí ọ̀gá ẹ̀ bá ní pé tó dúró síbi báyìí ní pé tó máa láwọ èèyàn kan níbẹ̀ máa láwọ ẹ̀ ikọ̀ tẹ́ àwọn politician wọn máa fi dẹ́rù bà most of àwọn èèyàn tí ó wà Nàìjíríà nìkẹ́ do you know who I am? Do you know who I am? Ikọ̀ tó máa fi dẹ́rù bà most of our èèyàn tí ó wà Nàìjíríà tó wà ní because I see people blaming that soldier. Yeah, èmi náà ra àwọn ọ̀dọ́ kan tó ń sọ pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ when they sack him now we know what they will do to him. No, what will they do to him? That soldier did what is right because imagine as a minister you support to call his boss because nǹkan tó máa ń pa most of àwọn olówó yẹn tó máa ń pa most of àwọn olówó tó wà Nàìjíríà wà ní àdínú wà yàn nǹkan ẹ ló máa jẹ fi bẹ̀rù báyọ̀ imagine ta ni pé bọ̀bọ̀ ẹ jẹ́ civilian sí àwọn ọlọ́pàá ti gbé bẹ́ẹ̀ni wọ́n á tún máa àwọn èèyàn á tún máa blame ẹ̀ wọ́n ọ̀dẹ̀ mọ́ pé làákì kọ́tẹ́ ni ẹ ṣe ó wà right because ọ̀gá ló jẹ́ tó pè ok ló bá pọ̀ gẹ̀ tọ́jú bá ní tó fi bẹ́ẹ̀ lẹ̀ because tọ́mọ ẹ bá ta ní pé àná ẹ̀ ta ní sójà ẹ fi bẹ́ẹ̀ lẹ̀ gadrum ló máa láǹdì sí tó bá fi lè fi bẹ̀ yẹn lẹ̀ láyé pọ̀ gẹ́ ẹni kó kú gadrum ló máa láǹdì sí. Wike mọ̀ because ọ̀fẹ́ máa because àwọn pípù yìí wọ́n máa try láti máa intimidate èèyàn Nàìjíríà wọ́n láti máa intimidate láti máa jẹ́ anybody mọ́ lọ àti most of the lawyer ní ó jẹ́ tọ́mọ ẹ̀ sunu gadrum ó jẹ́ tọ́ tìtìn ẹ̀ ó jẹ́ tọ́ ṣe kí ló ń pẹ̀. He did the right thing, and I know that if he told the disrespect the Wike, sir, I'm not a fool, sir. Sir, I'm not. Only you are a fool, and I am not a fool. Yes. Because he's not. He's not. Sir, only this, we say put disrespect, we say put so and you are the there because I deal with law. We don't know our rights. There is control of power here. The senator must be brought up by the senator máa fi gbá civilian létí because àmọ́ náà wà. ẹ̀yin olólùfẹ́ rẹ̀ wò a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí. everybody lè ṣe kọ́tọ́ ìjọba ti wà nípò agbára everybody think that I can do whatever I can do whatever I can. ẹ̀yin èèyàn mi ẹ mọ̀ pé. tí wọ́n lè tọ́ wọn tí wọ́n lè ṣe ní tí wọ́n lè ṣe ń bì ẹ wá wà Nàìjíríà ẹ di even though most àwọn actor náà they will do the same thing. Àwọn ọlọ́pàá wọn á gba létí or something like that wọ́n á rí civilian wọn á gba létí or wọ́n á mú civilian wọn á jẹ́lẹ̀ civilian for no reason because wọ́n rí pé àwọn nágbára nǹkan tó dẹ̀ pa wá lọ Nàìjíríà nìyẹn tó ti jẹ́ tí lọ́ọ̀ wà nìyẹn. ẹ ṣe mọ̀ bá wa ẹ kà tún question tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ẹ̀yin tẹ̀ ń wò mí àwọn àtàjọ́ ń ṣètò yìí question tí mo fẹ́ béèrè ni wípé ǹjẹ́ ẹ rí bí inú aráàlú ṣe ń dùn nígbà tí Trump sọ pé òun fẹ́ wá sí Nàìjíríà fẹ́ káwọn ọmọ ogun wá sí Nàìjíríà ṣé wá tún rí bínú àwọn èèyàn ṣe ń dùn nígbà tí Yerima tó jẹjú Wike why tí inú àwọn èèyàn ń dùn bẹ́ẹ̀ yẹn o ní question tí mo gbé wá why are Nigerians so happy. ṣe ti rí ṣeré tí àṣejù èèyàn bá pọ̀ jù tó ti yé yín tíyàn bá ti rí ó dàbí kíyàn máa jà báwọn ṣe máa ń kó wọ́n ní ẹni náà lè mú là ń lẹ̀dí mọ́ ṣe rí wọ́n ní tó bá kọ́ léèrè nínú ìwà èèyàn máa ti mọ̀ ó bọ̀bọ̀ ológun yẹn inú mi dé dùn gan bọ̀bọ̀ yẹn ò fẹ́ kó wọn rí tí òun rí gbogbo bí Wike bó ṣe ń sọ ti bọ̀bọ̀ yẹn ṣàṣàṣà ló fi ń fi sí uniform man ṣó yẹ yín ó respect aṣọ tó wà lọ́rùn ẹ̀ ó ti ń respect ẹni tó ti dúró síwájú ẹ̀ sí náà Wike sì ń sọ ti bọ̀bọ̀ yẹn. my question alélèrè yẹn ẹ̀gbọ́n yẹn ó máa ika àbámọ̀ báyìí ó máa kì sẹ́nu wọ́n ní tó ń tọ́ lọ́dún ogun ní tó ń tọ́ lọ́dún ogun tó bá tán àwọn ọ̀rọ̀ tá a máa gbọ́ bóyá rá lè jáde mọ́ kí èèyàn máa sọ̀pọ̀tì nǹkan burúkú
ọjọ́ tí gbọ́dọ̀ yẹn máa ti ń sọ̀rọ̀ mi ì rí àwọn ọ̀rọ̀ tó mọ́gbọ́n wá tó máa ń sọ lẹ́nu rárá wọ́n ti ń interview ẹ̀ mo sẹ́ẹ̀lì program yẹn sí i ọjọ́ tí ń interview ẹ̀ ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ jákujàku tẹ́gbọ́n yẹn sọ lẹ́nu lórí tẹ máa fi owó ọlá tẹ máa fi gbáyọ̀ lójú ní Nàìjíríà ọjọ́ wo lẹ fẹ́ fi gbogbo yẹn dà ipò tí ẹ̀ ní síbẹ̀ mọ́ láéláé tó bá tásìkò ẹ̀yìn náà ń lọ ni kí ni ẹ wá pa àwọn èèyàn gbé fún nínú ìlú yẹn ẹ máa fọwọ́ agbára ẹ máa fi gbá àwọn èèyàn lójú gbogbo àwọn tó tí Wike ń ṣe wọ́n ti ń sọ tipẹ́ bóun náà máa kó ní tiẹ̀ òun náà ni ọ̀dọ́ wa náà ni Solomakinde the same thing gbogbo wọn kí ni wọ́n rí gbà nínú ìpànìyàn lẹ́kún nínú ìlú yẹn lọ́wọ́ agbára gbogbo wọn tó bá yá wọn á ké wò ó ìka àbámọ̀ báyìí wọ́n máa ké sẹ́nu ni ìyá ẹgbẹ́ ètò ìjàre ìmọ̀ abẹ́ tó lọ. My question mi àtẹ̀yìntẹ̀ wà ní comment section àtẹ̀yìntẹ̀ máa pè wọlé why tí nǹkan kan bá ṣe Nigeria politician why tí inú àwọn èèyàn máa ń dùn that is my question topic show tí mo gbé wá nìyẹn pé kí ló dé tí àwọn èèyàn ń gbé òṣùbà káre fún ọmọ ogun Yerima tó jẹ ojú Wike ní Àbújá why tí ọmọ àti ọmọ Senator Patrick Abba tí wọ́n l'accident táwọn méjì kú tínú àwọn èèyàn ń dùn pé ọ̀nà tẹ́ ẹ̀ fíìsì ló pa àwọn ọmọ àtọ̀ àwọn ọmọ why tí Donald Trump sọ pé òun fẹ́ wá sí Nàìjíríà pẹ̀lú àwọn ọmọ ogun láti wá pa àwọn Boko tínú àwọn Nigerians dẹ̀ ń dùn even though Nigeria government bring out their propaganda wọ́n fẹ́ wá kó mineral resources wa ni wọ́n fẹ́ wá kó mineral resources wa ni ìwọ tó ń wò mí ìjọ tó ti wà ẹ́ porogodo sọ mineral resources tó wà Nàìjíríà tó benefit ṣé free education ló benefit ni àbí free health care àbí free kí lórúkọ ẹ̀ sọ nǹkan tó benefit pẹ̀lú mineral resources tó wà Nàìjíríà and if you are saying Nigeria American government fẹ́ wá kó resources yín mineral resources tó bá wọ ìlú kan tó bá kó mineral resources ìlú yẹn tí ò bá lọ́wọ́ onílé nínú àlejò ò lè wọ̀lú kó máa náwó sí ẹ̀dìyẹ funfun nínú ata ọwọ́ onílé wà ń bẹ̀ ni tí wọ́n bá wọlé tó bá kó mineral resources yín ṣáà àgbàgbà yín ò mọ̀ ń pa ẹ̀ do you think somebody can just come from another country our land nílùú kan a máa wá mineral resources wọn number one tí ó ti béèrè lọ́wọ́ rẹ pé báwo ló ṣe mọ ibi tí mineral resources yẹn wà ta ló sọ fún pé bí báyìí ni gold wà ní diamond wà ní gbá wà láwọ wà ta ló sọ fún àlejò tó ń bọ̀ yẹn and Nigeria is a big country tó yẹ wípé èèyàn kan kàn déédéé wọlé á dẹ̀ máa kó mineral resources yín tí yóò bá ti wà á yẹ dáadáa pẹ̀lú mineral resources tó ń pariwo ọ̀gbẹ́ni tí wọn bá kó mineral resources indirectly wọ́n kó indirectly àwọn mineral resources táwọn olóṣèlú àwọn ọba àwọn everybody ń tà ní Nàìjíríà àkáǹtì wo ni wọ́n ń kówó yẹn lọ kì í ṣe domiciliary account wọn tó wà nílùú òyìnbó náà ń kówó yẹn lọ many things tí wọ́n ṣe nílùú òyìnbó fáwọn tó jẹ́ citizen ìlú òyìnbó kì í ṣe gbogbo mineral resources táwọn olórí yín tà ni wọ́n ń kó lọ síbẹ̀ ìmí ò mọ iye àkáǹtì tó ní nílùú òyìnbó ìmí tó bá kú tán tó bá pòkú máa ń jí ó máa ń wẹ̀yìn wò tó bá kú tán báyìí tó bá wọnú sàlẹ̀ tó bá fọ ní gbóngbó lórí if that is true wípé ìdájọ́ kan wà lẹ́yìn ikú because I don't believe in it tó bá wọnú sàlẹ̀ tó bá là á ní igi lórí tó fi gbóngbó reset ọpọlọ ẹ̀ tó máa ṣètò máa rántí pé òun dẹ̀ ní àkáǹtì kan ní kinní kan tí millions of dollars wà ń bẹ̀ àwọn òwò náà máa jẹ owó yẹn mọ́lẹ̀ wèrè ẹni tí yà ń jẹ wọ́n fẹ́ wá kó resources àwọn Nàìjíríà owó táwọn olóṣèlú yín jí sílùú òyìnbó àwọn owó náà máa jẹ mọ́lẹ̀ sọ ohun tí wọ́n ní nílùú òyìnbó ní mineral resources tí àwa ta jẹ́ ọmọ Nàìjíríà ta fi ń sá lọ sílùú òyìnbó ta fi ń lọ sọmọ ọ̀dọ̀ sọ nǹkan ẹyọ kan tí wọ́n ní tó ju tó wà Nàìjíríà lọ òjò Nàìjíríà ò pọ̀ jù tó bá rò máa moderate ni òun Nàìjíríà ò pọ̀ jù dépò tó máa fọ́yàn lójú tóun bá ràn jù nílùú yìí nígbà míì ara àwọn nǹkan máa ń ya ara wọn á ya nígbà tí bàálù bá bẹ́
atẹ́gùn Nàìjíríà ò pọ̀ débi wípé wá di ìjì 12 months a year ní oṣù kọ̀ọ̀kan ní ilẹ̀ Nàìjíríà ní ohun tó bá ilẹ̀ yẹn mu lásìkò yẹn láti gbìn tí wàá dé àáfẹ́ ẹ̀sẹ̀ tó máa tẹ́ ẹ lọ́rùn àsìkò snow wọn lè gbìn anything níbi yìí o tó bá di àsìkò snow wọn lè gbìn kankan snow á pàdánù ni tó bá dàsìkò winter náà kò sí ní tó fẹ́ gbìn even flower àdúgbò á pákú àsìkò nǹkan ìgbà míì nǹkan máa jóná mọ́lẹ̀ ni yet they are surviving wọ́n ń túlù wọn ṣe àwa tó wá ń sá wá síbẹ̀ now tell me your mineral resources tí wọ́n fẹ́ jí gbé the bad the bold and the bandits. ẹ bá wa gbóhùn sókè sà. ẹ lẹ́sìn mà program pípa yín dá sílé ọ̀rọ̀ Yerima ni. ẹ bá wa dá sí sà. ẹ ṣe ìyá mi mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè mo dúpẹ́ kó ṣẹlẹ̀ ní àná tẹ́ bá wò ní Amẹ́ríkà àná ní veterans day lamẹ́ríkà. oh wow yes tó tọ́ ni o thank you another holiday wa. when the gas stood in front of Wike àwọn méjèèjì officers staff ni wọ́n náà federal government of Nigeria but they have no right to sọ̀rọ̀ sí ẹnì kejì by òfin ẹlẹ́ẹ̀kejì ni pé jagunjagun ìlú wa ẹ̀mí wa ló gbé dání àwọn non protect wa we have no reason whatsoever láti rí wọn fín wọ́n ti pa ìmọ̀ye sí ojú Boko Haram ìgbà tí Nàìjíríà ṣì dá láyé Ọbásanjọ́ wọ́n lọ sí láyé àwọn ìgbà tó lọ sí Liberia àjọ kìnìún. ta ló flag page ni. get ministry ní Africa wà á dúró olóòrùn ní Wike ọlọ́tí ni olè ni ṣé ẹ ó yẹ kó wọn fún ọ ní leadership training ṣé bọ́ ṣe ń báyọ̀ sọ̀rọ̀ wọn ò mọ bọ́ sáà sọ̀rọ̀ public o who are you ayọ̀ ayọ̀ ọ̀dẹ̀ lélẹ̀ yìí èèyàn ń bẹ̀ sọ̀rọ̀ bí ọmọlúwàbí ó sọ pé ìdè fò ó ṣe bà bẹ́ẹ̀ tẹ́ bá dábúlé yín bí ẹ fẹ́ lọ sọ̀rọ̀ family ní iṣẹ́ lọ́fíìsì environment ẹ máa fún respect ni but Wike ó ti jẹ́ tán àsìkò tó káwọn alálẹ̀ ti pẹ̀lú ẹ̀ ó ti ń jèwò tipẹ́ ni àti àsìkò ti tó fún ẹ ṣé gan ma. àná ẹ̀dẹ̀ tí ń pé wọ́n ní díì pẹ̀lú Yerima. ṣé ẹ rí kan tó wà bẹ́ẹ̀ ni pé ẹ má bínú Yorùbá ní mi ìbílẹ̀ ní mi ó ti dèèwọ̀ tó bá fọ́ ọkàn Yerima nǹkan tó jẹ́ gọ́ọ̀mẹ̀ntì máa dàrú Nàìjíríà nǹkan tó wà fún láti sọ pé kù ṣẹlẹ̀ Nàìjíríà yìí ní ìfìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ abẹ́lẹ̀ wọn ní sọ́sẹ̀ kàní o bọ̀ tó bá fọ́ ọkàn Yerima ohun tó máa jẹ Yerima ló máa ṣẹlẹ̀ sí gbogbo wọn ó ti yé yín ká ṣọ́ra wa ó dà pé àsìkò yẹn ti tó tí àwọn alálẹ̀ fẹ́ jà ìgbà táwọn kékeré 80 táwọn kékeré àwọn ajá riot ní Nàìjíríà wọ́n pa àwọn ọ̀rẹ́ wa Àṣàgídí mamsa riot staff riot láṣẹ I'm 55-year-old today ọmọ tí mo sọ kékeré ajá tí gbòòrò wọ́n pa àwọn ọ̀rẹ́ wa àwọn escape ó dára pé àsìkò yẹn tó bá yín sìn àwọn youth máa dìde wọ́n máa tọ́ bọ̀ lójú indirectly so they have to just be careful. Professionals ti yẹyin ká ní mo rí owó tí fẹ́ẹ́ lò fún Yerima kí n fún lówó gómìnà náà ṣáṣá fún lówó he did very well he is a very very well trained officer ẹ má bínú ní Ìbàdàn ní GOC Ìbàdàn mo dé gbóòdógbó mo bá wọn ṣiṣẹ́ indirectly ṣe ti yẹyin this military boy ṣe ẹ bá wọn sọ̀rọ̀ ẹ wo Ọlọ́run o they are just special they don't just talk anyhow compared to our mopo tó wà lẹ́gbẹ̀ẹ́ títì àwọn ilé wa well trained Yerima has done a very good job ó dẹ̀ fún yes àlọ́ sọ fún lórí ìdúró mẹ́ so for inú mi dùn so after the better Nigeria ni o ìwọ la ṣe lánàá yẹn yes o a ṣe Nigeria lánàá yẹn. Yerima made our day àbí make our day dẹ̀ ni ẹ ṣe gan. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ó made our day ìyá mi a ṣe é ṣe bye bye ní sàtìsá all right yeah. ẹni tẹ́ wà lórí Facebook tẹ́ bá lè tẹ love and like button o wọ́n ti ń já yín bọ́ lórí Facebook àní mi ò dẹ̀ ní time láti sọ pé kinní kan tẹ́ wà lórí YouTube ní bá wa tẹ turn pop lórí ẹ̀. ẹ ṣeun gan. ẹ tó sẹ́ẹ̀gù. àjọ ń ṣe ni màámi. a máa ju ọṣẹ. wa àṣẹ. ẹ bèrè question kan. ẹ̀yin olólùfẹ́ ẹ wo a ò ní wí jù báyìí ó bá tún sí ní ọba ṣẹlẹ̀ sí ìṣàwùwà burúkú. ó dàbọ̀. as in sí àwọn Nigerian government and Nigerian politicians. nígbà tí MKO dábàá gbàgbé nígbà tó pa bàbá yẹn ní ìlérò pinnu àwọn ọmọ ọkọ
nílẹ̀ Nàìjíríà yẹn mi ì lérò pé nínú èèyàn kankan dùn ún. ṣé nígbà tó ń pa Abíọ́lá. èèyàn kankan inú èèyàn kankan ò dùn nígbà tí MKO kú because a mọ ìlàkàkà tí MKO ṣe fún àwọn ọ̀dọ́ nígbà náà lọ́hùn. MKO wà lára àwọn tó fún ọkọ tèmi scholarship wá sí ìlú yìí. ní ìdẹ̀lérò yìí pé èèyàn kankan lè sọ pé MKO ṣe dáadáa yàtọ̀ sí wípé ó ń kóbìnrin jọ. ẹ tún lè máa gbọ́ wa nínú ilé màmí.